ẹ̀yin ọmọ òwòyí, ìrònú ló mú kí àgbà ó dorí kodò nítorí pé ibi táyé ń lọ kò yé mi mọ́. Ìmọ̀lára ẹranko méjì kan ló wá fún mi. Ìmọ̀lára ẹranko méjì ló wá fún mi lónìí. Ẹranko wo ni? Ọ̀pọ̀lọ́ àti ẹranko tá à ń pè ní alágẹmọ. Ẹlòmíà tún wá pè ní ọ̀gà. Ìmọ̀lára tó wá fún mi leléyìí o. Alágẹmọ ń wá ayé, bákan náà ọ̀pọ̀lọ́ ń wá ayé lọ. Wọ́n wá pa àwọn méjèèjì dúró pé tó ayé tẹ fẹ́ wá yìí òun ló dó níbi ibùsọ̀ 16 sí yín. Wọ́n bá ní káwọn méjèèjì ó dúró. Ọ̀rọ̀ yìí dàbí òwe. Wọ́n bá ní ẹ̀yin méjèèjì tẹ́ ń wá ayé yìí, ó yẹ múra o, ẹ sá eré, ẹ̀dọ́dọ̀ ẹ̀ tó ti ráyé yóò ráyé lò. Kí ni ń bẹnu ayé? Owó ń bẹnu ayé, mútò ń bẹnu ayé, ilé ń bẹnu ayé, ẹ̀mí gùn ń bẹnu ayé, àtàlàáfíà. Ìgbà tó ọ̀pọ̀lọ́ bẹ̀rẹ̀, ọba gbéra rẹ̀ sókè, yóò lókè, yóò wálẹ̀, ń bá ń sáré lọ, ń sáré lọ, ń sáré lọ. Ẹ mọ́ gbàgbé o, ó ní kóun tètè sáré lé ayé. Ṣùgbọ́n bí sí ń fò sókè, bí sí ń jẹ rẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀fóró rẹ̀, kídìní rẹ̀ àti ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóná. Wọ́n ti fẹ́ dọ́dọ̀ ayé díẹ̀, ayé ó sún sẹ́yìn. Ká tó wí o, nítorí pé ọ̀pọ̀lọ́ ń kánjú. Akánlu kòtò, ajálu gegele, kó tó dọ́dọ̀ ayé, ayé ti sún síwájú. Kò lè dọ́dọ̀ ayé mọ́ o, aṣọ ọ̀pọ̀lọ́ yí lára. Ọ̀pọ̀lọ́ ò dùn wò, kò lè gbódì ilẹ̀, kò lè gbénu omi. Ìfìgbè méjèèjì ẹ ṣọ́ra. Alágẹmọ ń kọ́ títí ẹ̀, alágẹmọ bá múra, òun bá ń yọ́lẹ̀ tẹ̀. Alágẹmọ bá ń wáyé lókèrè, yóò gbẹ́sẹ̀ ní mẹ́rin mẹ́rin pé tó ànàmú 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 báyìí ní tọ̀gà, ànàmú báyìí ní tọ̀gà, díẹ̀ díẹ̀ iná ló ń gbẹ́sẹ̀. Gbogbo nǹkan tí ọ̀gá ń wá níbẹ̀ lára rẹ̀, ọ̀gá ẹ̀ ṣe wàhálà, ẹ lè gbọ́kọ̀gà òkè. Ọ̀pọ̀lọ́ a sì máa ké o, kódà kó wà ní ẹ̀gbẹ́lẹ̀, kó wà nínú omi. Ẹ ṣayé jẹ́jẹ́ o, ẹ bá fẹ́ wá ayé, ẹ wà níwọ̀nba. Ẹ wo alágẹmọ bó ṣe ń yọ́lẹ̀ tẹ̀ tó, gbogbo nǹkan tó sì ń wá ló sì ń tẹ̀ lọ́wọ́. Ìwọ náà wáyé níwọ̀nba, bó o ṣe ń ṣiṣẹ́ wẹ́rẹ́ 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 tí ń tẹ̀ lọ́wọ́, tẹ̀síwájú ń bẹ̀. Ó jẹ́ èèyàn o, ire o, ó dàbọ̀.